já èlò já èlò ẹ dákun ará àdúgbò ẹ gbà wá o, ẹ dákun apá abo la tún já sí bí àwọn mùsùlùmí náà mọ̀ tó ń ṣe bí àwọn kìrìsìtẹ́nì yìí. Ìgbà wo ni nàìjíríà tó dàbà, ìgbà wo làwọn kìrìsìtẹ́nì mùsùlùmí náà tún ti ń ṣe irú eléyìí? Ẹ dákun kò yé mi ni o, ṣé irú eléyìí náà tún ti ń ṣẹlẹ̀ nàìjíríà ni? Ẹ jẹ́ àjọ fẹsẹ̀ rájò. Nígbà mẹ́ta gbọ́dọ̀ tó mi kẹ́jẹ̀ tó súnmọ́ ṣubú rẹ̀. Àyà Jésù fọ́ ní lọ́tà ní fọ́ọ̀lù pàdé lọ́wọ́ nítorí àti fògbò rẹ̀ sòfò. Ìwọ rẹ̀ lè pé àná. Ṣùgbọ́n bàbá àti bàbá kò lágbára. Ẹni fi ìmọ̀lẹ̀ gbòòrò. Mo gbọ́ máa ká ilé olórí. Ọ̀dọ́ délé, àwọn ọ̀dọ́ àti ti kí àwọn ìtẹ́nu ayé ẹ̀kọ́ rẹ̀. Wọ́n fọ̀ lọ́bí ẹ̀yẹ. Ọlọ́bí ẹ̀yẹ. Ọlọ́bí ẹ̀yẹ. Ọlọ́bí ẹ̀yẹ.